ìwọ commissioner of police Kwara State ó ní right láti pe ọba àrìṣà Kwara State ní bastard ṣó wà nínú òfin Nàìjíríà pé kò pèèyàn ní bastard. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá lórílẹ̀‐èdè àgbáyé ẹ káàbọ̀ sórí ìkànnì Da Expression TV. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a máa mú ìròyìn wá sétí ìgbọ́yìn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tẹ̀ wá lọ́wọ́ ìta mú wá fún yín lọ́tẹ̀ yóò tún kà màmá. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé kan ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí ṣẹ́rí kìíní tó dàbí agogo tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn ẹ má gbàgbé láti tẹ̀ á lè máa ta yín lólobó gbogbo ìgbà kí ìgbà tá bá ti fi ìròyìn sí orí ìkànnì yìí ẹ máa bá wa ká lọ. mo kí wa ní gbogbo ibi tí a ti ń wò mí èmi Ajiyinrere Isese Adébùsọ́lá Ìgútómísìn mo fẹ́ pe àkíyèsí bàbá Akeugbagold sí ọ̀rọ̀ kan tí wọ́n máa ń sábà ń sọ tí bàbá Akeugbagold bá ń rìfẹ́ sí àwọn mùsùlùmí wípé tí wọ́n bá dé Mẹ́kà bí nǹkan bá ṣẹlẹ̀ láàrin mùsùlùmí Yorùbá àti mùsùlùmí Mẹ́kà wípé wọn ò ní sáìdì àwọn ṣùgbọ́n ilẹ̀ Mẹ́kà nílẹ̀ ẹ̀sìn àwọn bẹ́ẹ̀ lórí fún ẹ̀sìn mùsùlùmí bẹ́ẹ̀ náà dẹ̀ lórí fún ẹ̀sìn kìrìsìtẹ́nì náà wọ́n mọ ibi tí ìbẹ̀rẹ̀ ẹ̀sìn wọn ti bẹ̀rẹ̀ ilé ẹ̀sìn wọn gangan wọn mọ̀ ṣùgbọ́n bàbá Akeugbagold mo fẹ́ kẹ́ mọ̀ wípé àwa ò ní ilé kan tí àwa ń lọ àwa ò ní ilé kan káwa oníṣẹ̀ṣe a ò ní ilé kan tí à ń lọ tó jẹ́ ilé ibi tí ẹ̀sìn wa ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ẹ máa ń sábà ń sọ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ kọ bí ara sí nítorí pé kí ni information tí ẹ̀ ń pass sí àwọn èèyàn ó gbọ́dọ̀ máa jẹ́ information tó real kì í ṣe information tó máa tàbùkù ẹ̀sìn tiwa àwọn ò níbì kankan ẹ máa ń sábà made mention Indian ẹ máa ń sábà made mention Indian Cuba àti Brazil kò sí nǹkan tí àwa fẹ́ lọ mú ní Brazil ará Brazil àti ará Cuba wọ́n máa wá traces sí family wọn wá sí ilẹ̀ tiwa ni àwa ò gba ẹ̀sìn kankan lọ́wọ́ ẹnikẹ́ni ẹ̀sìn tí àwọn baba ńlá wa ń ṣe làwa ń ṣe àwa ò gba ẹ̀sìn kankan lọ́wọ́ ẹnikẹ́ni mo fẹ́ kẹ́ mọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí researcher tí mo rí yín mi ò dẹ̀ expect láti rí yín pé kẹ́ máa sábà máa lo ọ̀rọ̀ yìí but mo rí pé you have a diplomatic way of presenting issues so òun ni mo ṣe sọ pé kí n pàkíyèsí yín sí i pé the fact pé àwa oníṣẹ̀ṣe tá bá dé Brazil àwa ò wá traces wa lọ sí Brazil wá traces wa lọ sí Cuba nítorí pé ibẹ̀ kọ́ ni àwọn baba ńlá wa ti ṣẹ̀ àwọn Brazil àti Cuba ló ń wá traces wọn wá síbí ẹ̀yin ò rí ni nítorí pé ẹ̀sùn mọ́ ìṣẹ̀ṣe ni ọ̀pọ̀lọpọ̀ babaláwo ló ti lọ ṣẹ́fá fún wọn ní Brazil ló ti lọ ṣẹ́fá fún wọn ní Cuba tẹ́ ẹ̀ ń rí yẹn so àwa ò ní traces tá a fẹ́ lọ wá ní Brazil àti Cuba ìṣe ni àwọn Brazil àti Cuba àti Indian ìṣe ló tún wá traces ilé wọn ìran wọn wá sí ilẹ̀ tiwa so ilẹ̀ tiwa làwa wà òun ló fi jẹ́ pé tradition wa làwa ń ṣe àwa ò gba ẹ̀sìn ẹlẹ́sìn àwa ò yá ẹ̀sìn lọ́wọ́ ènìyàn a ò adopt ẹ̀sìn ẹlẹ́sìn ṣé ń gbọ́ bàbá Akeugbagold àwa ò adopt ẹ̀sìn kankan tó jẹ́ ẹ̀sìn tí kì í ṣe tiwa ẹ̀sìn tiwa làwa ń ṣe so àwọn tẹ̀yìn sọ yẹn wọ́n ń wá ilé wọn wá sọ́dọ̀ tiwa ni nítorí pé wọ́n mọ̀ pé ibi báyìí ni àwọn ti ṣẹ̀ ibi ìlórí irun tiwọn so tá a bá ní ká sọ̀rọ̀ kí ọ̀rọ̀ dùn point tá a máa mú jáde nínú ẹ jẹ́ ká máa jẹ́ point tó jẹ́ pé ó máa jẹ́ òtítọ́ ó máa jẹ́ bó ṣe rí nítorí ọ̀pọ̀ èèyàn ló ń wò yín tẹ́ ẹ bá wá ń sọ̀rọ̀ wípé àwọn wá tá bá fẹ́ wá traces wa tá bá wá lọ sí Brazil tá bá wá lọ sí Cuba ó mì pé ẹ fẹ́ change history wa nìyẹn ẹ fẹ́ change ìtàn ilẹ̀ wa nìyẹn ẹ fẹ́ change religion wa nìyẹn ẹ fẹ́ pe ẹ̀sìn wa ní nǹkan míì nìyẹn so a ò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ bí ẹ̀yin bá fi Mẹ́kà ṣe ilé tí a mọ̀ wípé ilé mùsùlùmí bí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà bá ní ilé tiwọn àwa ò nílé tiwa ibi tí àwa wà yìí ibẹ̀ nílé wa wà bàbá Akeugbagold àwa ò wá ilé wa lọ síbi kankan ibi tí àwa wà yìí òun nílé wa wà mo fẹ́ kẹ́ take note area yẹn dáadáa because area yẹn ò ń ṣe area tá máa fi ṣeré rárá àwa oníṣẹ̀ṣe kì í ṣe area tá máa fi ṣeré rárá àwa oníṣẹ̀ṣe o is a very very important point tó dẹ̀ jẹ́ pé tí ẹ bá continue láti máa sọ tí àwọn ẹlòmíì náà ń gbà lẹ́nu yín ó máa change ìtàn wa ẹ fẹ́ bà ìtàn wa jẹ́ ìtumọ̀ ẹ̀ nìyẹn so ẹ bá wa mú area yẹn ẹ bá wa mú kúrò nínú analysis ọ̀rọ̀ yín tẹ́ ẹ bá ti ń sọ ìyẹn bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo tún wá fẹ́ sọ̀rọ̀ lé lórí ni barrister US imam àti àwọn professor àwọn doctors tí wọ́n kó orí afẹ́fẹ́ tí wọ́n pera wọn ní ẹlẹ́sìn mùsùlùmí ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín
ṣé rí gbogbo bẹ ṣe ń dún ramúramù yẹn gbogbo ìdúramúramù yín lórí irọ́ ni gbogbo ìdúramúramù yín lórí irọ́ ni kò sí nǹkan tẹ́ lè ṣe kò sí nǹkan tẹ́ lè rí ṣe fún Tani Olohun ní kí nìdí ìgbà tí ẹ̀sìn yín tó mọ̀ yìí pé tí wọ́n bá búyàn ó máa di nǹkan tí gbogbo ayé máa gbà tí wọ́n máa dúró ṣinṣin tó máa sọ pé no lè bú ẹlẹ́sìn wa ìgbà náà ló ti yẹ kí ẹ̀yin náà máa kọ́ ọ̀bọ̀ àwọn ẹlẹ́sìn tí yín tó ń bú ẹ̀sìn ẹlẹ́sìn àwítọ́ oríṣiríṣi yín jáde wọ́n sọ pé ọ̀rọ̀ tí Sowore ń sọ ọ̀rọ̀ tí Sowore ń sọ ọ̀rọ̀ tí Sowore ń sọ Sowore ẹni tó ní làákàyè ni ọpọlọ ẹ̀ ò dọ̀bálẹ̀ ṣe rí nǹkan tó ń ṣe yín ni pé the love you have for your religion òun lè ẹ̀ ń gbé wọ̀ tẹ́ fi ń sọ̀rọ̀ mọ̀ pé mò ń sọ wípé kí àjìjọ jókòó ká ní peace talk ká tìjọ agree lórí pé tí ìwọ bá bú ẹ̀sìn mi kí àwọn mùsùlùmí tí ẹni mùsùlùmí tó bá bú ẹ̀sìn ìṣẹ̀ṣe kí àwọn mùsùlùmí fún ara wọn gbé lọ sí court ẹni ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tó bá bú mùsùlùmí kí àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe kí wọ́n gbé lọ sí court ká bẹ̀rẹ̀ sí ní jíjọba ara wa wíbẹ̀ mo máa sọ̀rọ̀ yìí ẹ ò máa rí ìkọ̀kọ̀ ṣe sí a ò máa rí yín kẹ́ pè fún ìjíròrò lórí bí àlàáfíà ṣe máa wà ṣùgbọ́n ẹ̀yin wá kí àwa wá máa bẹ̀bẹ̀ kí Tani Olohun jáde níbẹ̀ kó wá máa bẹ̀bẹ̀ kẹ́ wá sọ̀rọ̀ ayín di problem sí wa lọ́rùn kí ìbẹ̀rù bojo kó wá máa mú ará ìlú kí àwọn ènìyàn má ní freedom of speech mọ́ kí wọ́n má lè sọ̀rọ̀ mọ́ irọ́ lẹ pa ṣé ní gbogbo àwọn mẹ́tọ̀dù yìí tẹ̀ ń lò tẹ́ fi mú oríṣiríṣi òfin wá ṣebí àwọn lọ́ọ̀yà yín náà ni ṣebí àwọn ẹlẹ́sìn mùsùlùmí yín náà ni àwọn ló ń fún yín ní oríṣiríṣi nínú constitution ẹ̀yin ti wá ń gbàgbé wípé nínú constitution yẹn ṣebí Sowore kò tẹ̀ ìwọ tó ò bá fẹ́ kí wọ́n bú ẹ ṣe ni kó lọ wá nǹkan kó fi ṣọ́ọ̀kì etí ẹ nítorí president Nàìjíríà gan wọ́n ń bú governor gan wọ́n ń bú face to face tí president Nàìjíríà tó bá ní èébú tí àwọn ọmọ Nàìjíríà bú òun ni ó yẹ kí prison ti kún tó bá jẹ́ pé èébú tí àwọn ọmọ Nàìjíríà tí Tinubu tó ń wò nínú tẹlifíṣàn lójoojúmọ́ tẹ́lẹ̀ máa sọ títọ̀ máa sọ ó yẹ kí prison ti kún kí lẹ́kọ́ sí òṣìwò gan ló bá yín òṣì rádaràdà wo ló bá yín tẹ̀ ń pọ̀ tí ilé kíkiri cyber bullying cyber crime cyber igbá cyber àwo nígbà tí èèyàn bá máa hùwà kíwà náà ló máa kóòtì oríṣiríṣi èyí tí ẹ rí tí ẹ mọ̀ nà òtítọ́ tẹ́lẹ̀ tẹ́ mọ̀ nà òdodo tẹ́lẹ̀ tẹ́ mọ̀ pé cyber crime wà tẹ́ mọ̀ pé cyber bullying wà ìgbà tí àwọn ẹlẹ́sìn yìí tó ń bully ẹ̀sìn ẹlẹ́sìn ẹ rí kọ̀ọ̀kan ṣe sí ìgbà tí wọ́n sun ẹ̀kú eégún ẹ rí wọn control gbà yẹn pé ẹ wá o nǹkan tẹ́ ń ṣe yìí kó má di pé wọ́n máa ṣe fún àwa náà o kẹ́ ti tètè wá àkọ́ṣe sí ó ti wá di iṣu atayé ọyàn ń sìn ẹ wá wò pé bóyá tẹ́ bá ti lè mú ìbẹ̀rù wá gbogbo àwọn èèyàn wá bẹ̀rù yín kò sí nǹkan tó jọ ipe a máa bẹ̀rù yín àní lè sọ̀rọ̀ yẹn kò sí nǹkan tó jọ ẹ ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ nítorí a ti pè fún àlàáfíà Yínká TNT ó ti ṣe program lórí yín tó ń bẹ̀bẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ gbogbo bẹ ṣe gbé òfin yín jáde lẹ̀ rúùn bá pé ha bí abiyamọ wọ́n máa ti gbófin kan jáde wọ́n máa ti sọ pé sọ báyìí wọ́n máa ti gbé evidence jáde ẹ̀yin ẹ bẹ̀rẹ̀ sí ní ẹ wá èmi kọ̀kẹ́ wá tì mí mọ́lé ṣe ti gbọ́ kẹ wá mọ̀ yìí pé ìjọba gan ò ní gbà yín láyè kẹ dàlúrú mọ́ wọn lórí ìjọba kò ní gbà yín láyè pé kẹ dàlúrú mọ́ wọn lórí ẹ wá sọ pé commissioner of police ni wọ́n bully commissioner of police tó bully òun ò bully èèyàn commissioner of police fúnra rẹ̀ ó yẹ kó lọ sẹ́wọ̀n ni because ó pe bàbá olórí ọba àríṣà Kwara state ó sọ fún pé ọmọ àlè ló máa ń claim lè yá ẹ is that not bully ṣé kìí ṣe ebú nìyẹn ó yẹ kó òun náà tó sọ pé Tani Olohun bú òun commissioner of police kò sí nǹkan tó lè ṣe fún mi màá bú ẹ dáadáa torí ìwọ náà bú ẹ tó jù ẹ lọ bàbá tó bú tó ń sọ fún yín pé ọmọ àlè ni ó máa ń claim ilé ìyá ẹ tí ó bá tiẹ̀ wá jẹ́ pé ìwọ wọn bí ìwọ kò ní ilé ìyá ìwọ commissioner of police Kwara state ò ní ilé ìyá does that mean pé kí ẹlòmíì má pọ̀ ilé ìyá tiẹ̀ lè ṣé rí mo kọ́kọ́ jókòó mo ń wo bí ó ṣe ń lọ òun ni mo ṣe ń pè fún àlàáfíà mo ti wá rí pé ẹ̀yin people yìí ẹ̀ ń ṣe ni téèyàn treat ní treat àlàáfíà rárá ẹranko gbà lọ́pọ̀ ẹlòmíì nù yín ẹranko gbà lọ́pọ̀ ẹlòmíì nù yín nígbà tí commissioner of police tó la inú ẹ̀ pàkà ìwọ obìnrin tó gbin ní ìrọ́pò bímọ gan ìwọ obìnrin tó gbé oyún sínú fún 9 months ó wá ń béèrè question lọ́wọ́ ọba àríṣà Kwara state pé báwo ló ṣe tán ó wá sọ pé ìdílé ìyá ó wá sọ fún pé ọmọ àlè ló máa ń claim ilé ìyá ẹ̀ is that not an insult is that how to talk ṣé bí wọ́n ṣe kọ́ yín ní police college nìyẹn ipe tó bá dẹ̀ tí wá gbé kéèsì wá sọ́dọ̀ yín you have the avenue to talk to that person anyhow ṣé bẹ́ẹ̀ ṣe nìyẹn tẹ́ fi dé ipò commissioner of police ní pé kẹ́ máa pèèyàn lọ́mọ àlè
ó pe commissioner of police, ó pe ọba àrìṣà Kwara state, ó pe ní ọmọ àlè. That is to say, kó gbé ẹnu ẹ̀ dákẹ́, ọmọ àlè ló máa ń claim ilé ìyá ẹ̀. Ṣé tí wọ́n bá bí èèyàn, takọtabo kọ́ ló ń bí èèyàn? Ṣé takọtabo kọ́ ló ń bí èèyàn? Takọtabo kọ́ ló ń bí èèyàn. So tí wọ́n bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn sìn, wàá sọ pé ilé bàbá ẹ̀, gbà tó ò nílé ìyá, so wàá sọ pé ilé bàbá ẹ̀ ni wọ́n ti bí ẹ o, ò nílé ìyá o. Ó dùn mí fún yín. So ta ni Ọlọ́run bú yín, ẹ̀yin bú ọba àrìṣà Kwara state, ó mì pé ẹ̀yin náà, ó yẹ kẹ́yin náà wà lẹ́wọ̀n. Commissioner of police, you must be arrested. Ìwọ náà bú yàn, ó bú ọba àrìṣà Kwara state, ó pè lé ọmọ àlè, ó ní ọmọ àlè ló máa claim ilé ìyá ẹ̀. So ó yẹ kí ìwọ náà kó lọ sẹ́wọ̀n báyìí ni. Tó bá jẹ́ pé lórí ìyẹn ló fi lọ gbé ta ni Ọlọ́run, Olódùmarè má dé fìyà ẹ̀ jẹ, nítorí ìwọ náà ti commit offence, ìwọ náà pè yàn ní bastard. Why? Ṣé ìwọ náà ní right, ìwọ commissioner of police Kwara state, ó ní right láti pè ọba àrìṣà Kwara state ní bastard? Ṣó wà nínú òfin Nàìjíríà pé kò pè yàn ní bastard? So tó bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yàn, kéèyàn sọ pé òun nílé ìyá. Kéèyàn sọ pé òun nílé ìyá. Àbí kí ni ìtumọ̀ yẹn? So ta ni Ọlọ́run bú ẹ? Ìwọ náà bú ọba àrìṣà Kwara state. Àwa wá wò ó pé ká fi ẹlẹ̀ fún Olódùmarè àbí? Ìwọ náà ó máa lọ face judgment títí ẹ náà. Ṣé wá rí gbogbo ẹ̀yin mùsùlùmí aláìlójútì ló pọ̀ nù yín? Àwọn ẹlòmíì wà tọ́lọ́run jogún làákàyè fún nù yín, ṣùgbọ́n àwọn òpònú ayíràdà, àwọn aláìlọ́pọlọ ló pọ̀ jù nínú yín. Ó kàn dùn mí fún àwọn ènìyàn tí wọ́n ròyìn pé ènìyàn Olódùmarè ni, láì mọ̀ pé èèyàn tó jẹ́ pé èèyàn ò gbọ́dọ̀ máa jírí ni yín. Ẹ kún fún ìkà, ìwà ìburúkú, ìwà ìpani, ìwà tẹ́ kún fún nìyẹn. Ṣojú òde tì yín, gbogbo àwọn èèyàn tó rò pé èèyàn ní ẹranko ni yín. Ìgbà tí ìyàwó olúwo tedé tó ń kúnlẹ̀ tó ń bẹ̀yìn, kí ló dẹ̀ já sí? Yẹ̀yẹ́ náà tù, alábùkù ni mo sọ fún yín pé bàtà yín tó ń rókò lákòólá ó máa tó ya. Ṣé ẹ máa bàjọba mọ́ Tinubu jẹ́ lórí? Torí ẹ ti wá sọra yín di wèrè débi pé ẹ máa gbélé tó bá ti bú ẹnìkan, ẹ sọ pé ẹnìyẹn wọ́n bu lọ́jọ́ báyìí ó lọ sẹ́wọ̀n, ẹnìyẹn wọ́n bu. Tí Tinubu bá ní gbogbo èèyàn tó ń bú òun ló ń fẹ́ gbé lọ sẹ́wọ̀n, ó yẹ kí prison ti kún. Aláìlójútì, aláìlọ́pọlọ nìyí. Gbogbo professor ìwé tẹ̀ka, doctorate tẹ̀ka, òṣì lẹ́fìkà. Ó dàbí ọ̀pọ̀lọpọ̀ nínú yín tó máa ń mú ìyàwó ẹ̀ lẹ́rú. Èyí tó mú ìyàwó ẹ̀ lẹ́rú ló pọ̀ jù nínú yín. Òun ló fi jẹ́ pé ọ̀rọ̀ náà ẹ wá gbé àti òpònú kan tó dàbí aláìsàn tó sọ̀rọ̀ ẹ̀ di barista, tó lóhùn barista aláìlọ́pọlọ, tó ń sọ̀rọ̀ bí ẹni tó jọ dàbí ojú ẹni tó ń ké. Nígbà tí wọ́n dẹ̀ kúnlẹ̀ tọ́ bẹ́ẹ̀ yín kọ́, ṣebí astagafurula ilẹ̀ yín pè lórí ibi tẹ́ bá ká sí bí ẹja sandin, tẹ́ máa sọ pé kọ́lọ́run jọ kó dáríjì yín. Èèyàn wá kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì, ó sọ pé ìjọ torí Ọlọ́run ẹjọ́ máa bójú àánú wò, ẹlẹ́tẹ̀ ni yín. The whole world is watching you. Wọ́n mọ̀ pé ẹ̀ lẹ́sìn ẹ̀ lọ́lọ́run, wọ́n mọ̀ pé ẹ̀ lọ́lọ́run. Tí ẹ bá ní Ọlọ́run ni èèyàn á kúnlẹ̀ ẹsẹ̀ méjì ní public, tí ẹ ní wo public embarrassment tó ní tó máa gbà nípasẹ̀ pé ó kúnlẹ̀ ẹsẹ̀ méjì, kò wo bí ó ṣe jẹ́, kò wo bó ṣe tó, kò wo pé òun bímọ, kò wo pé obìnrin máa lóhun, kò wo pé ìyá lóhun, kò wo pé ẹbí máa fòun ṣe yẹ̀yẹ́, ó kúnlẹ̀ ẹsẹ̀ méjì ó ń bẹ̀yìn. Mà ti torí ẹ̀gbọ́ ẹ̀yin mùsùlùmí ìkà yìí, mà ti torí ẹ̀gbọ́ ẹlẹ́tẹ̀ ni aníbàtà yín tó ń ròyìn máa tó ya, ó máa tó ya àdàbí tí ẹ bá bọ́ sí orí afẹ́fẹ́ láti bú oníṣẹ̀ṣe. Gbogbo yín pátá lẹ pè wá lẹ́lẹ́bọ, gbogbo yín pátá lẹ pè wá lẹ́lẹ́bọ, kò sí tí ò pè yín lẹ́lẹ́bọ, tí ò pè wá lẹ́lẹ́bọ nínú yín. Ṣẹlẹ́bọ lórúkọ wa, so that is not defamation of character. Èwo ni ò pè wá lẹ́lẹ́bọ nínú yín? Torí ẹ̀ ń sọ̀rọ̀, so tó bá dé court nsìn, ẹ̀yin ẹ wá present evidence yín, àwa wá jẹ́ mùmú àgbé ẹnu sílẹ̀. Ẹ jẹ́ kí n sọ fún yín, the case at hand is not even yet 50-50. Kò ń ṣe 50-50 rárá, because ẹ ti rí oníṣẹ̀ṣe. Ìgbà tí Tani Ọlọ́run tó jó Quran kò tí ì di oníṣẹ̀ṣe. Ìgbà tí Tani Ọlọ́run jó Quran kò tí ì di oníṣẹ̀ṣe. Lẹ́yìn tó jó Quran tó ló ṣẹ̀ṣẹ̀ di oníṣẹ̀ṣe. Ẹ tí ì rí oníṣẹ̀ṣe tó jáde tó sun Quran. Bọ́tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kún eégún lẹ́yìn ti sun. Láìpẹ́ láì jìnnà máa post kan nínú ẹ̀kún eégún tẹ́ ṣe tẹ́ tún gbé sí orí social media. Kí ló ń ṣe yín gangan náà? Kí lẹ gbójúlé? Ìwé tẹ̀ka tó jẹ́ pé ẹlòmíì máa fi ìwé ẹ̀ báyìí ló máa fi fún rẹ̀ ní bondage. Ìwé tó kà, ọpọlọ tó ní, tó rò pé bóyá ibi ló máa já sí, ó máa yà lẹ́nu wípé iṣẹ́ tó Olódùmarè máa ṣe lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn bí idán látakùn ń tàwọ̀ ẹ̀ bí idán ló máa jẹ́ lójú yín. Nígbà tó Olódùmarè bá máa dá sí tán, ẹ sunkún báyìí ní rómi ojú. Mọye èèyàn tó ti kúrò lẹ́yìn yín, ẹ̀yin aláìlójú tí ẹ̀dá yìí, ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ná Ọlọ́run yìí. Ìgbà tí ìyá Tani Ọlọ́run dẹ̀ bọ́ síta ńkọ́, tó dẹ̀ bá yín sọ̀rọ̀, kí lẹ dẹ̀ rí ṣe sí?
so kò tí èèyàn bá bẹ̀yìn ẹnikẹ́ni tó bá bẹ̀yìn ó fẹ́ kọ̀ fẹ́ ṣẹlẹ́yà ara ẹ̀ ni nítorí ẹ̀ kì í ṣe ní àpọ́nlé ẹni téèyàn fi ń pa gidi ni ẹni téèyàn fi ń wọ gidi òní ẹ̀yin mùsùlùmí kàkà kéèyàn kúkú bẹ̀yìn kéèyàn kúkú gbà kàmú kó lọ kú dànù nítorí bí èèyàn bá bẹ̀yìn gan jẹ̀jẹ̀ lẹ máa forí tọ̀hún ṣe kí ló dé ẹ̀yin lọ́lọ́run ni àbẹ́yìn nígbà kejì ọlọ́run ìgbà tó lọ́run fẹ́ dá ilé ayé ó pè yín síbẹ̀ ni kí ló wá dé tó jẹ́ pé ọlọ́run ò ní kápá láti pa ayé run ẹ̀yin lẹ máa ọlọ́run ò ní kápá láti dá ìsìn kan ọlọ́run ò ní kápá láti gbèjà ara ẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin dókítọ̀ ẹ̀yin pòfẹ́sọ̀ iná ọjà náà mọ̀ ẹ̀yin lẹ fẹ́ gbèjà ọlọ́run apá ọlọ́run rọ apá aláàrọ apá Muhammed rọ apá ọlọ́run wá rọ láti gbèjà ara ẹ̀ ẹ̀yin ni ọlọ́run wá fún ní agbára yìí pé kẹ́ máa defend òun you people you don't have sense ṣé àwọn ọmọ yín ò lè bá yín sọ̀rọ̀ nílé gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní scholar wèrè scholar aláìlọ́pọlọ so ọlọ́run sì is a lazy person that cannot fight for himself ẹ̀yin lẹ máa jà fọlọ́run yín aláìlójútì nìyí ọlọ́run yín ò lágbára nìyẹn ọlọ́run aláìlágbára lẹ́ ń sìn ẹ̀yin mùsùlùmí tó bá jẹ́ pé bí ènìyàn bá sọ Kùránì kò sí ẹ̀ṣẹ̀ fún lọ́dọ̀ ọlọ́run àfi ẹ̀ṣẹ̀ tẹ́yin bá fún nípasẹ̀ ìjọba nípasẹ̀ ọlọ́pàá bí mo ṣe bú yìí nípasẹ̀ ọlọ́pàá lẹ lè fi fún mi ní ìjìyà kò sí ìjìyà kọ́kọ́ tẹ́ lè fún mi tágbára yín ká kò sí ìjìyà kọ́kọ́ tẹ́ lè fún mi tágbára yín ká nítorí ọlọ́run yín ò ní agbára kọ́kọ́ láti ṣe fún mi ìjọba àti ọlọ́pàá lẹ fi ṣe agbára ẹ ní tìjú ẹ lọ́lọ́run ẹni tó bá dẹ̀ ń bẹ̀yìn tó sì ní òpù nínú yín pé òun bẹ̀yìn onítọ̀hún kọ́ lọ test brain ẹ̀ because sample ti wà ìyàtọ̀ ọlọ́run ti jáde ó ti sọ èyí tó máa sọ ìyàwó tẹdẹ ti bọ́ta ó ti sọ èyí tó máa sọ ọmọbìnrin tí ẹ kọ́kọ́ gbé ìyá ọ̀ṣọ́ onírọ̀ aráàlú yín tẹ kọ́kọ́ gbé ìyẹn náà ti àwọn ọmọ ẹ ti sọ èyí tó máa sọ ó yá o nínú gbogbo ìwò lẹ rí gbọ́ olórí kórí ni olórí má jẹ dìyẹ òní ẹ ń ṣe ni àpọ́nlé ẹni téèyàn dọ̀tí téèyàn yẹ̀yẹ̀ nìyí ẹ lọ́lọ́run èèyàn máa kúnlẹ̀ ẹsẹ̀ méjì kò sí nǹkan téèyàn fẹ́ gbà lọ́wọ́ yàn téèyàn kúnlẹ̀ ẹsẹ̀ méjì téèyàn fi ń bẹ̀ wípé jọ ẹ bá bínú ẹjọ́ tẹ́ ẹ sì máa dúró lórí ẹ̀ nítorí pé ọlọ́run yín ò ṣe ọlọ́run tó lágbára èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ̀yin mùsùlùmí tí ọlọ́run yín bá jẹ́ ọlọ́run tó lágbára ẹ̀yin kọ́ lẹ máa jà fún òun ló máa jà fúnra ẹ̀ ọlọ́run ọ̀lẹ lẹ́yìn mùsùlùmí ń sìn ọlọ́run tó máa nídìí pé kí wọ́n fọlọ́pàá gbé èèyàn òun lẹ́ ń sìn ọlọ́run tó máa nídìí pé kéèyàn help ẹ̀ òun lẹ́ ń sìn ọlọ́run ọ̀lẹ ọlọ́run aláìlágbára lẹ́ ń sìn àwa ti fi yín lẹ̀ fọlọ́dùmarè ṣé mọ̀ yìí pé ọ̀rọ̀ ẹyọ kan ṣoṣo tí mo máa ń sọ ní gbogbo ìgbà nìyẹn màá ní àlẹ́ èèyàn lára yín pè mí èèyàn bíi 6 lára yín ló pè mí tó ń sọ fún mi wípé ta lọ́lọ́run ò léèyàn ṣùgbọ́n mo fẹ́ fi wákàtí yìí sọ fún yín pé àwa ò léèyàn ṣùgbọ́n a ní olódùmarè dẹ̀ ju ènìyàn lọ olódùmarè tá a dẹ̀ gbẹ́kẹ̀ wálé tá a dẹ̀ gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe yìí ó dẹ̀ máa kó wa yóò máa mú wa jẹ́rí yín nítorí ojú oró ní lékè omi òṣìbàtà ní lékè odò àwa oníṣẹ̀ṣe ní ilẹ̀ káàárọ̀ òjìrè a máa jẹ́rí gbogbo ẹ̀yin mùsùlùmí ní gbogbo ibi tí ẹ bá ti ń gbé ogun yín dìde àwọn irúnmọlẹ̀ wọn máa tẹ ogun náà rì fún wa ẹ ti ṣe léyìí ẹ ti fi ṣẹ̀sín ẹ ti fi tẹ́ gbogbo ayé wá rí yín tán ẹ wá bẹ̀rẹ̀ sí ni máa mú òfin oríṣiríṣi ẹ wá máa mú jáde wèrè ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú yín ojú àwọn èèyàn ti là àìmọye àwọn èèyàn tó ti wọnú ọ̀dọ̀ mi tó ti fún mi lórí WhatsApp pé àwọn ti ní báyìí wọ́n ń do oníṣẹ̀ṣe ní báyìí wọ́n ń do oníṣẹ̀ṣe kí làwọn máa ṣe báwo làwọn ṣe máa ṣe táwọn máa fi do oníṣẹ̀ṣe tí mo dẹ̀ sọ fún ọ pé ẹ ṣe báyìí àìnítìjú ló pọ̀ jù nínú yín mo dẹ̀ mọ̀ yí pé olè náà ló bá yín débẹ̀ nítorí pé ẹlòmíì nínú yín tó pe rẹ̀ ní lọ́ọ̀yà owó tó máa rí nínú nǹkan tó tún ṣẹlẹ̀ yìí òun ló jẹ́ kó máa gbóríṣiríṣi jáde ó tún máa fi àwọn èèyàn ìwowó so búlì yín yẹn ẹ jẹ́ kí cyber crime kẹ́nẹ́mì náà tún ti commit ẹ̀ kẹ́ wá mọ̀ pé orí burúkú ti ṣe yín finally so ìjọba Tinubu sì á gbà fún yín pé kẹ́kọ́ gbogbo èèyàn kẹ́kọ́ wọn lọ nú prison nítorí wọn ò bú Tinubu torí ẹ̀yin mùsùlùmí gangan ẹ̀ bú Tinubu nítorí ẹ̀yin gangan wọn ò bú bàbá èèyàn Tinubu ò ń ṣe bàbá èèyàn àbí gọ́vnà kì í ṣe bàbá èèyàn ẹ̀yin nìkan lẹ ní bàbá ẹ̀yin nìkan lẹ ní ìyá aláìlójútì ẹlẹ́tẹ̀ ni gbogbo yín aláìlójútì ẹlẹ́tẹ̀ ni yín tẹ́ ẹ bá dẹ̀ wá gbọ́ tẹ́ ẹ bá rò pé bóyá oníṣẹ̀ṣe kan máa bẹ̀yìn ákúlẹ̀ ẹsẹ̀ á máa bẹ̀yìn mi ò lè sọ àwọn ẹlòmíì o ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí à ní bẹ̀yìn ṣe ti gbọ́ do your worst yín ni kẹ́ ṣe nínú kéèsì tó wà lẹ́yìn wọ́ọ̀sì yín òní kẹ́ ṣe nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí Yàyà Bello ó ti bú oníṣẹ̀ṣe dáadáa ó ti bú Ṣòwòrẹ́ bàbá oníbẹ̀lẹ́nu tó wà ní Ìwó mufti àbí mo fẹ́ràn ìyẹn náà ó ti bú oríṣiríṣi èèyàn ó ti bú àwọn Gani ó ti bú Fẹ́mi Fálànà ó ti bú Ṣòwòrẹ́ so ìyẹn ò pẹ̀lú bullying
nítorí pé àwọn yẹn lọ́la wọ́n gbà pé ọlọ́run wà, ẹnikẹ́ni tó bá ṣe lòdì sáwọn ọlọ́run á bá òun fún ní ìjìyà tó tọ́. Àwọn tó lọ́lọ́run nìyẹn, kì í ṣe ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ lọ́lọ́run. Nǹkan tẹ́ ẹ gbẹ́mìí lé kò lè fọhùn, kò létí, kò lójú, àfi tẹ́ bá gbèjà ẹ̀. Àṣírí yín dẹ̀ ti tú pé ọlọ́run tẹ́ ní Allah yín tẹ́ ń sìn kò lágbára, kò ní agbára. Bí ọlọ́run ta ni ọlọ́run bó ní agbára bí ò lágbára. Àrá tó sán pa èèyàn méjì ní Kwara State. Àmì kan nìyẹn. Nínú ẹ̀ ló tún ṣẹlẹ̀ ní Mẹ́kà. Tíjì ìjà tó ń gbé mọye Kùránì tíjì gbé tó gbé dànù. Wọn máa kú ní Mẹ́kà. Gbogbo yín tẹ́ fẹ́ kú sí di ẹ̀sìn mi. Wàhálà ò lè ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti ará Mẹ́kà kí wọ́n mọ̀ yín rí, kí wọ́n sọ pé àwọn mọ̀ yín rí. Wàhálà ò lè ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀yin Yorùbá Mùsùlùmí Yorùbá àti ọmọ Mẹ́kà kí wọ́n wá gbèjà yín, kí wọ́n sọ pé torí ẹlẹ́sìn kan náà nìyí. Kí ló dé tí sẹ́ǹsì ẹ̀yin tẹ́tí ẹ̀ jẹ́ pòfẹ́sọ̀ tẹ́ni ẹ̀ kàwé, ẹ̀yin tẹ́ jẹ́ barista tẹ́ni ẹ̀ kàwé, sẹ́ǹsì yín ò lọ síbẹ̀ àfi wọ́n bú mi aláìní tìjú nìyí. Ẹ ní tìjú. So gbogbo wáàsí tí àwọn bàbá ti yín ṣe, tí wọ́n fi ń pe ẹlẹ́bọ, tí wọ́n bú àwọn èèyàn, ẹ̀yin mọ̀ òfin yẹn, kò tiẹ̀ fún wọn nígbà yẹn. Orí yín ti burú. Orí yín ó ti burú. Kò sí oníṣẹ̀ṣe tó máa bẹ̀ yín. Kò sí ẹ ti tẹ́po. Ẹ̀yin aláìlọ́pọlọ yìí. Òpònú ayírádà ló pọ̀ jù nínú yín. Ìbá sàn, ìbá dára kí ẹ mọ Ọlọ́run, kí ẹ mọ̀ pé Ọlọ́run ní agbára láti defend ara ẹ̀. Ẹ kún fún ìrònú pìwàdà yín Mùsùlùmí. Ẹ lọ wọ inú ìrònú pìwàdà lásìkò yìí. Nítorí ẹ máa tó rí ìbínú Ọlọ́run. Ẹ ń sọ fún Ọlọ́run wípé Ọlọ́run ò ní agbára. Ẹ ń sọ fún Ọlọ́run wípé àfi tẹ́ bá gbèjà ẹ̀. Ẹ ń pe Ọlọ́run ní Ọlọ́run tí ò ní agbára. Nípasẹ̀ wípé ẹ ń gbèjà ẹ̀, ẹ ń pa àwọn ènìyàn fún. Lára àwọn èèyàn tẹ́ pa ní ilẹ̀ Mọ́là, ilẹ̀ àwọn Haúsá, àwọn bíi tí ìran yín wà. Lẹ́pa ọmọ ọlọ́mọ níjọ́sí. Ìgbà tọ́lọ́run yóò ní agbára. Ẹ lọ kún fún ìrònú pìwàdà kẹ́ wọ inú ìṣẹ̀ṣe. Ẹ wọ inú ìṣẹ̀ṣe kẹ́ wọ ẹ̀wọ̀ ìyípadà sínú ẹ̀sìn àlàáfíà, ẹ̀sìn tó ní ọlá, ẹ̀sìn tó ní ìbẹ̀rù. Orúnkún wa nínú ìṣẹ̀ṣe ẹni ní orúnkún tó o bá ti kúnlẹ̀, ó ti fi bọ ọ̀wọ̀ tí o bá dẹ̀ bọ̀ pé o kúnlẹ̀, òun lẹni tó bọ̀wọ̀ fún ló máa fi respect yẹ. Ẹ rí pé ẹ ní respect. Ẹ wo bẹ ṣe ń bá woman yẹn sọ̀rọ̀. Ẹ wo bẹ ṣe ń bá ìyàwó Tẹ́dé sọ̀rọ̀. Olúwo Tẹ́dé. Ipe kí ló wá dọ́dọ̀ ọkọ ẹ̀. Èyí tí ẹ ní Ọlọ́run. Ẹ lọ́lọ́run. Ìwọ tó bá fẹ́ wá fún mi o, torí mo wà lé pẹ̀lú ẹ. Tó o bá gbé wá ní 10 máa fún ẹ ní 1 million. Nítorí mo ti kọ́kọ́ tẹ pọ́ọ̀sì lórí ọ̀rọ̀ yín. Mo fẹ́ wo ibi tó ń lọ. Mo ti wá rí pé olórí burúkú ni yín. Ẹ ṣe ni àpọ́nlé, kò dẹ̀ sápọ́nlé fún yín mọ́. Níwọ̀nba ìgbà tí àwọn mo ti kà ní ẹní, mo ti kà léjì tó ti bẹ̀yìn, mo ti kà ní ẹ̀ta, mo ti kà lẹ́ẹ̀rin. Èmi fún ara mi tún ti ṣètò wípé ẹ jẹ́ ká pàdé, ká ní peace talk, kí n pe gbogbo àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́, kí a sọ̀rọ̀ pé ókè o, nǹkan ta fẹ́ ni pé tí Mùsùlùmí kan bá ti bú oníṣẹ̀ṣe, kẹ́yìn Mùsùlùmí gbé lọ sí court kó lọ fi sẹ́wọ̀n. Tí ẹlẹ́sìn ìṣẹ̀ṣe kan tó bá ti bú Mùsùlùmí, káwọn oníṣẹ̀ṣe ká fúnra wa gbé ká lọ gbé sẹ́wọ̀n. Ẹ rí yẹn ṣe, ẹ ń ṣòṣì bí ara ṣe òrùpẹ́ lè má dẹ́rù bàyàn. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ kó ṣì lọ́jọ́. Ta ló máa bẹ̀rù yín?